wọ́n ní ẹ̀rí tí ń jẹ́ al-khata'u tọ́lọ̀ lóhun yọ̀ǹda wa ń bẹ́ kí ni tún bẹ́ẹ̀ òun ni ẹni tí ó rò pé kíní yìí dáadáa ni kọ̀máàmà ṣe kíní kọ̀máàmà rìn lọ́bẹ̀ kọ̀máàmà sọ lọ́rọ̀ kọ̀máàmà wù níwà kọ̀mà kápútì ẹ̀ símpìlì bẹ́ẹ̀ wọ́n ní tí ń jẹ́ khata'u tí ń jẹ́ kíní khata'u àmẹ́nitọ́ máàmà ṣe nǹkan wọ́n nínú èdè náà àpò náà ṣe mistake ni ó ṣe mistake àwa tu ní masdari rẹ̀ àwa pé khata'an la khata'an ẹni ọba ta amada tó mọ̀ pé nǹkan yóò da tó wá lọ ṣe òun náà ṣàṣìṣe àbí àṣìṣe kan irú àwọn tí wọ́n ń pera wọn ló ní ṣẹ̀ṣe nísìnyí táwọn tọ́gbọ́ Yorùbá jìnlẹ̀ ń jẹ́ àmọ̀ pé aláṣìṣe ni wọ́n o ìṣẹ̀ṣe tó bá mú ẹbọ àtòsà lọ́wọ́ wàláyà àṣìṣe ni àwa náà ń ṣe ìṣẹ̀ṣe à ń ṣàládà àbáyé ṣàládà ni èyí tí mo wọ̀ yìí lárúbáwá ní wọ̀ ẹ̀dá lóhùn àṣà bí wọ́n ti bí mi nù gbogbo àṣà tí ọba ta kẹsìn ṣẹ̀rí ẹ̀mbrẹ́sì rẹ̀ ọ̀farama ọlọ́run náà òun dá wa ikhtilafu alsinatikum wa alwanikum ẹ̀yàtọ̀ lédè ẹ̀yàtọ̀ láwọ̀ ẹ̀yàtọ̀ níran waja'alnakum shu'uban ayami waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu ọ̀kan ọ̀sẹ̀ yẹn ọlọ́run òun lòun dẹ́yìn Yorùbá lòun dá àwọn kan ní Ìgbò lòun sá àwọn kan láwùsá lòun sá àwọn kan lárúbáwá lòun sá àwọn kan léèbó wọn kálukọ́ máa gbé àṣà rẹ̀ lárugẹ àmọ́ májẹ̀mú kan tí ń bẹ́ńbẹ́ náà ni pé aṣọ gbọ́dọ̀ bú ẹ̀sìn mọ́lẹ̀ o gbogbo ẹni ó bá ṣe àṣà débi pé ń fi ń bo tọlọ́n mọ́lẹ̀ àṣìṣe nu kìí ṣe ṣẹ̀ṣẹ̀ sẹ́mi báwọn yìí ń kìí ṣe pé wọn mọ̀ wọ́n mọ̀ mọ̀ ní xetiwu nù xetiwu èyí wọn ní kíni xetu la xatọ èyí wọn ò sí nu tọ́lọ́n lóhun yọ̀ǹda o àṣìṣe tọ́lọ́n lóhun yọ̀ǹda lè dé yàn ọ̀ma alixatọ ama alixetiwu fala olùwọ́ba ní ìnàsínà àwọ̀ àpọ̀ àná ìta bá gbàgbé abẹ́ ìtí àmà olùwà má mú wa o má fi yà rẹ̀ jẹ́ wa o ànábì lọ́lọ́run sì ní qad fa'altu bẹ́ẹ̀ náà ní í ṣe fún yín adúgbòlódò ọlọ́run àràǹtọ́ máa ronú tó fi máa ṣe alhamdulillah kọ́ra bẹ́ẹ̀ nìkan ọ̀ma òun nìkan máa ronú pa ni'am àwọn ìdẹ̀ra ọlọ́run àwọn àlùfáà ní al-zahira wal-batina